Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Atúndàpẹ́ fún Ọlọ́run, atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Ẹ̀yin tẹ́ ń wò wá tí ẹ sì ń gbọ́ wá nílé, abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala, kọ́lọ́n jẹ́ káwọn kó jẹ́ kí wọ́n ní àlùbáríkà, kó jẹ́ kí wọ́n yàn rí. Ìjókòó yìí lágbára Ọlọ́run bá. A máa sọ nípa asbabul inhiraf ladal awlad. Àwọn tí ń fà á tó máa fi ń ya ìyàkúyà láàrin àwùjọ. Yorùbá bọ̀ wọ́n ní pé wèrè dùn wò ṣùgbọ́n kò ṣeé tọrọ ní ibi lọ́mọ. Sọ̀tọ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ láwùjọ ní ìsìn abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́lọ́n kó tún ẹnì kọ̀ọ̀kan wa kó tún wa ṣe ni o. Kí wàá ní tí ń fà á tó jìṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam tó sọ́nà hadith al-qudsi tó sọ pé ọba àlekẹ́ ọlá sọ pé inni khalaqtu ibadi hunafa'a fajtalathum shayatin. Ọlọ́run ló ń dáwọn ẹrú sí wọn hunafa'a lẹ́yìn tó ti pín ṣẹ́rí kóńbi ìwàkiwà kóńbi ẹ̀sìnkẹsìn lọ sínú ẹ̀sìn Islam ṣùgbọ́n ṣaitan òun láṣẹ ní lórí ibú tí ń ṣe wọn lórí. Àti inú hadith míì náà tánàbí sọ pé gbogbo ọmọ tí wọn bá bí pátá yuladu ala al-fitra fa abawahu yuhawwidanihi aw yumajjisanihi aw yunassiranihi. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ntọ́mọ bá wáyé ni pé lórí ìfàsófọ́lọ́n lórí al-iqrar pé kò sẹ́ni kankan tí ìjọsìn òdodo tọ́tọ́ sí àfọlọ́wọn bá Allah àti pé Ànábì wa Muhammad ẹrú sí Ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ ni. Ọmọ tí a bá rí tí ò ṣe Islam tó ń ṣẹ̀sìn míì bàbá àti ìyá rẹ̀ oníkẹ́bí. Yẹn ni pé nǹkan alákọ̀ọ́kọ́ tí máa ń fa kọ́mọ yàyàkúyà bàbá àti ìyá máa bí o. Irú ìyàwó wo ńlọfẹ́ níyàwó? Ṣé ẹni tó lẹ́sìn ni? Kí làwọn nǹkan tó tiẹ̀ wò mọ́yàwó rẹ̀ la kó tó di pọ̀ fẹ́? Ẹ̀sìn ní Islam ní ká wo ìwọ òwe lẹ́yìn òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó láyìn àwọn máa fẹ́ mi nítorí owó nítorí ọmọ torí ìdílé tó ti wá wọn a sì máa fẹ́ nítorí ẹ̀sìn rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí. Ànábì ní kó fa obìnrin tó lẹ́sìn ìkùnà láti ṣe bẹ́ẹ̀ tẹ́rì bá ti yàdá ká ntọ́ ń wá ò ní rí ìpè ọ̀lẹ̀ mọ́ lọ́wọ́. Irú ìyàwó wò lọ fẹ́? Níbo lẹ ti pàdé ara yín? Níbo lẹ ti ríra yín? Níbo lẹ ti tọrọ rẹ̀? Ǹjẹ́ ọmọ rú ìdílé tó ti wá bí? Ǹjẹ́ ọmọ rú ìwà tí ń wù nílé tó ti wá? Irú ẹ̀sìn wo ni ń sìn? Mẹ́lẹ́yìn ọwọ́ pọ́sà rẹ̀ wà ìsá ọlọ́mọdé ọ̀fẹ́ wọn níyàwó. Yẹn ni pé obìnrin tá a bá fẹ́ náà a máa lapa tó dáa àbípa tí ò dáa lára ọmọ. Àáyà kan bẹ́ẹ̀ nù Suratul A'raf ó ní báwọn àfọ̀n tafsir mi ṣe máa ń tu ṣùgbọ́n àwọn tarbawiyun ó ní báwọn ṣe máa ń tu. Àáyà náà ni pé wal baladu tayyibu yakhruju nabatuhu bi idhni rabbi walladhi khabutha la yakhruju illa nakida. Obìnrin tó dáa àwọn ọmọ alálùbáríkà ni ó máa tara rẹ̀ jáde ṣùgbọ́n bíi tí ò da la yakhruju illa nakida ẹ má retí ọmọ alálùbáríkà pé yóò tara ru obìnrin bá ń jáde bí ìyá ṣe rí lọ́mọ ó ṣe rí irú òró gangan ó ní bọ́rùn. Lásìkò Umar bin Khattab radiyallahu anhu bàbá kan gbàjáde wá sọ́dọ̀ Umar nípa ọmọ rẹ̀ ọmọ mi yìí ṣèyá ṣe bàbá ọmọ pátápátá ni o kò wá yé mi ó sì jẹ́ pé ọmọ tèmi ni ó wà yàrá eléyìí. Mọ́rù ni wọ́n pọ̀ mọ́ wá bọ́mọ ṣe dé bada'a yuwabbihuhu wa yu'annifuhu. Mọ́rù bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ọmọ nítọ́ aláṣẹ mọ́mí ni sáwọn tá a jọ ma sáà lẹ́tọ̀ àtọ́júṣe tọ́ kí bàbá àti ìyá wa kí wọ́n pẹ́ fún wa ni Mọ́rù ní bẹ́ẹ̀. Mọ́rù wa bẹ̀rẹ̀ sí ní kà èkíní kọ́ ẹ̀sẹ̀ ìyàwó tọ́ da kọ́ sọmọ lóko tọ́ da bákan náà kó fi sílé kí ó kọ́ lọ lẹ́kọ̀ọ́ nípa Al-Qur'ani alápọ̀nlé. Ọmọ ní Amirul Mu'minin bàbá mi pàdánù ó kùnà bí mẹ́tẹ̀ẹ̀ta o. Ìyá tó bí mi lọ́mọ bàbá ò rí mùsùlùmí fẹ́ o ìkànnì àwọn olóòsàn bàbá fẹ́ o orúkọ tó sẹ̀mí gan orúkọ tí ò dáa ni. Kùránì falam arif min kitabillahi wala harfan just a letter just an alphabet nínú ọ̀rọ̀ Ọlọ́run ń wọ̀n mọ́ àléfù ọ̀nàró ni ojókòó ni olóso ni ń wọ̀n dáàmà. Umaru wa ni bàbá àsáàtà ìlàbíníkà sọ̀gírọ̀ wà sáà ilé kàkẹ́bírọ̀ wọ́n lọ ara yẹn lọ kọ́ ọ bú wọ́n lọ ṣàìdá sọmọ rẹ nígbà tó ń bẹ ní kékeré ọwọ́ àṣàìdá sí ọlágbà kò tí ì lù ọ́ ó yẹ kó lù ọ́. Yẹn ni pé tẹ́rìbíyà ọmọ ó bẹ̀rẹ̀ látòrí ìyàwó tá a fẹ́ sílé. Abul Aswad Duwali tá a bá ń sọ nípa ẹni tó kàn máa sí Kùránì pé eléyìí ni fáwo eléyìí ni kọ́ọ̀fù ọmọ méjì lóní o fáwọn ọmọ ẹyọkan lóní o tàbí wásẹ̀lẹ̀ òkè o wásẹ̀lẹ̀ ìsàlẹ̀ o ẹni tó kọ́kọ́ ṣe pẹ̀lú àṣẹ Amirul Mu'minin Ali ibn Abi Talib Abul Aswad Duwali oní àmà ń pè.
bàbá yìí ké sáwọn ọmọ rẹ̀ ńjọ́ kan ó ní ẹ̀yin ọmọ mi ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún bàbá gidi tẹ̀ tààrẹ̀ jáde torí pé ahsantu ilaykum sigaran wa kibaran wa qabla an tuladu mo ṣe dáadáa sí yín pọ̀ nígbà tí ẹ wà léwe tẹ́ ẹ̀ tí ì mọ ọ̀tún yàtọ̀ sósì mo ṣe dáadáa sí yín ìgbẹ́ tó ń dàgbà náà mo tún ṣe dáadáa sí yín kódà kẹ́ ẹ tó délé ayé mo tún ṣe dáadáa sí yín àwọn ni àgbọ̀ tìgbà tá à ń bẹ léwe àtìgbà tá a tún ń dàgbà bọ̀ pé bó lè ṣe wá ń ṣe dáadáa sí wa kó tó di pa délé ayé ó ní kò sí nǹkan jù wípé mo ṣẹ̀ṣà ìyàwó alálùbáríkà obìnrin tó lẹ́sìn obìnrin tó níwà ẹni mo ṣàlẹ́sà fún yín ló jẹ́ kẹ́yìn náà yáre tó jẹ́ kẹ́yìn ní àlùbáríkà abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala àwọn ìyàwó wa sí alómìnirin rẹ o àwọn ọmọ wa ọlọ́run jẹ́ kí wọ́n ní àlùbáríkà o ọlọ́run wa tún àwa náà ṣe subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.